láwọn ìsọ̀ tó wà ní F Division agbègbè Táǹkẹ̀ Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ikọ̀ akọ̀ròyìn atótó arére tó lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe àwárí bí èéfín iná ṣe bolẹ̀. Bákan náà ló fi yé ni pé àwọn òṣìṣẹ́ panápaná tètè dé síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì ṣe àṣeyọrí láti pa iná náà kó má bàa ran àwọn ìsọ̀ tó kù àtàwọn ilé tó wà lẹ́bàá agbègbè ọ̀hún. Bó tilẹ̀ jẹ́ wípé ìsọ̀ 4 ni iná ọ̀hún fi ọwọ́ bà, ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ panápaná ní àǹfààní àti dóòlà ìsọ̀ 6 láì jẹ́ kó jó. Ìwádìí fi hàn pé ó ṣeé ṣe kó jẹ́ àwọn ẹ̀rọ tó ń lo iná mọ̀nàmọ́ná nínú ìsọ̀ náà ló ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọdẹ aṣọ́lé tó wà lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà sọ, ó ní ṣàdédé ni òun gbọ́ tí nǹkan dún gbàmù ní inú ìsọ̀ tí èéfín iná sì bẹ̀rẹ̀ sí yọ jáde. Ká tó ṣẹ́jú pé iná ọ̀hún ti ràn mọ́ àwọn ìsọ̀ tó kù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ọ̀gá àgbà àjọ panápaná nípínlẹ̀ Kwara, Ọmọọba Fáládé John Olúmúyìwá, ó wá pàrọwà sí ará ìlú láti máa kíyèsára kí wọ́n sì máa fi ìgbà gbogbo wà lójú lalákànfin ṣọ́rí. Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Atótó Arére online TV létí pé àǹfààní wà fún yín láti kàn sí wa lórí ìkànnì yìí fún èyíkéyìí ìpolongo tẹ́ ẹ bá fẹ́ ṣe, yálà fún ètò ẹ̀sìn, ètò òṣèlú, pípolówó ilé ẹ̀kọ́ tàbí iṣẹ́ yín. Ẹ kàn sí Atótó Arére online TV lórí ẹ̀rọ WhatsApp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08151 600911. Bákan náà lẹ́sìn tó lè pè wá ní tààràrà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09030 255999. Atótó Arére online TV ẹ máa fi gbogbo ìgbà jáládùn àwọn ìròyìn wa tí ò ṣègbè lójú òpó Facebook, TikTok, Instagram àti lójú òpó YouTube. Atótó Arére online TV, a wà fún yín nígbàkígbà.